ní ọ̀dọ̀ tí wà náà nílùú Ado-Odo a ní àwọn nǹkan ìṣẹ̀mbáyé tó ní wọ́n ìgbé tí ẹ bá dẹ̀ wò fúnra yìí láti ibi tí wọ́n ti kọ́ wọ́n ní tẹ̀tẹ̀lẹ̀ kó tó di pé a jẹ́ Ado-Odo wọ́n mọ̀ wá sí orúkọ oríṣiríṣi wọ́n máa ń pè wá ní Ado-Ife nítorí pé bóyá Ifẹ̀ láti òkùnṣẹ́ wa wọ́n máa ń pè wá ní Adó lásán wọ́n dẹ̀ máa ń pè wá ní Ado-Odo kó tó di pé àdọ́tì Ado-Odo gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí a ní ancestral material ló lè fi ilé ẹ̀ nílẹ̀ nǹkan tí ẹ wò lọ́wọ́ ní kábíyèsí wọ́n ní an Ado-Ife coronation stool collected by the British explorer Richard Lemonlander during his 1825 exploratory mission to the coast of West Africa. These tools, originally from Okewaye compound, Okewaye compound jẹ́ ìdílé tí mo ti jọba, ìdílé mẹ́rìnlá ní tí ó jẹ ọba ní Ado-Odo. So ọ̀rọ̀ àwọn baba wa ni wọ́n ti gba kìíní in Ado-Odo kingdom, were sacred symbol of authority and tradition. This artifact, one of the first taken from Nigeria, was looted amidst the exploitative process by the British, as documented by W. Thomas, a British anthropologist in 1903. The Ado-Ife coronation stool is currently in storage at the British Museum. Bye, tá a bá fẹ́ wo original àrígbó wà ní British Museum. A ní pé kí a bá wá àti wò pé kí la lè gbé wá fún bàbá. A wá wò pé àwọn nǹkan tó yẹ pé ní ọ̀dọ̀ wa nìkan láti lè rí a lè rí ní ibòmíì mọ́ a ní ká mú àwòrán ẹ̀ ká gbé wá fún bákan náà aláyélúwà gẹ́gẹ́ bí ìwádìí ó ṣe sọ fún wa torí àwọn ọmọ wa ṣì ń ṣèwádìí lọ́wọ́ tí ẹ bá wo ìlú wa èyí pé ní ẹnujọ́ mẹ́ta ẹ̀ láti ìgbà tí mo dé orí àlífà ní àwọn nǹkan mèremère tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ òun ṣe pé ìlú wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n kọ́lọ́ máa yẹ ká rí ogun abẹ́lé ní kẹrẹ̀ tí Olofin Akápò wọ́n jẹ Olofin ní wọ́n wàjà ní 1989 nígbà yẹn ìwádìí fi múlẹ̀ wípé nígbà yí Western House of Chiefs wípé bàbá Onírìṣà àwọn ni chairman Western House of Chiefs Olofin Akápò yìí àwọn ni vice chairman Western House of Chiefs kí ó tó di pé àwọn ológun wọ́n truncate system yẹn ní òun ni ó fi jẹ́ pé bàbá Akápò wá wàjà ní 1989 láti gbà yẹn àwa bọ́ sí ogun ọba tó yẹ pé à ní ọba for 20 years ẹ̀dẹ̀rùn pé ibi tí yóò bá sí èèyàn ṣì wá ń bẹ̀ gan wọ́n pé kọyàn ibi tí yóò bá sí ẹni pé gbogbo nǹkan tó jẹ́ tiwa tó gbogbo ayé wa gbogbo ẹ̀yìn àwọn èèyàn ti gbà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olofin ọ̀tẹ̀ wọ́n ní nínú ìtàn wa wọ́n ní tí Otenibotemole wọ́n dáfá wọ́n ní pé tí ọmọ ẹ̀ bá jẹ oyè wọ́n ní pé ìlú yẹn máa túbọ̀ máa túṣẹ gbogbo wa wọ́n ní tí ẹni tó lọ sógun tọ́nù pa èèyàn 10 tí ó wá délé tó bó ṣe ń sọ fún wá rẹ́ ọmọ adìyẹ 10 ó tẹ ogun ẹ̀ pa tí tógun ò bá ṣojú yàn tí Ọ̀tẹ̀ni aláwọ̀ fún ìwà ṣojú wa pé ìlú máa ń túbọ̀ máa ń túṣẹ at least àwọn ọmọ gbogbo ìlú Ado-Odo lè sọ sí pé Ọ̀tẹ̀ni ẹlẹ́kejì ó ti fi ojú hàn bí nínú ìwádìí wa eré yìí ó jẹ́ wọ́n ní a male ìbejì twin figure with high towering hairstyle and trousers, a rare type from Ado-Odo. It was looted by the British troops on March 11, 1891 during the reign of Olofin Otenibotemole I of Ado-Odo Kingdom. The twin Ibeji figure is currently at the private collection of Professor Dr. Rudolf Leopold in Vienna, Austria. Aláṣáde àwòpé yìí ó jẹ́ Otenibotemole alágbó jẹ́ bàbá karùn-ún mi ní ó jẹ́ àsìkò wọn ni wọ́n gbèrè ya nínú ìwádìí tí àti fi kìíní ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn Igbó Ọrà ìlú tó tún bí ìbejì jù ìlú Ado-Odo ni aníkágbélé náà kí àgbé wá fún bàbá. Láti fi ká ojú gbogbo ẹlẹ̀ ẹ mọ̀ kí ni wa
mo ní kí ó tó di pé àwọn team wa wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ invite gbogbo àwọn aláìlúwà mo ní ibi báyìí orí ìrùn láti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ máwọn obìnrin bóyá torí gbólórí ò fẹ́ kí kò fi sí ìfẹ́ gbólórí kejì ni nígbà tó ṣe envelope tó gbé rẹ̀ mo ní tí máa ń fọ́ lórí kejì fún láfẹ́ gbé sí sábẹ́ irun sí bíbá yìí ni wọ́n ní wọ́n gbà tó yẹ kóhun lòun ṣì wà pé kóhun gba àyè bẹ̀ so bàbá a ní ká mú invite specially ká mú wá fún yín kó jẹ́ pé ìmìlẹ̀ ni màá mú wá fúnra mi nítorí pé ibi tí wọ́n bá ń pè ní orí.